lẹ̀ Yorùbá wọn kì í sojo àti mẹ́rin odò ọjọ́ pẹ́ ẹ̀bùn ní lálábàárọ̀ Yorùbá tí mo tójú bá àsìkò wá kọ́lé yìí tó yá sojo ohun tí ran bòròró sẹ́lẹ̀ Yorùbá tó jẹ́ ọmọ onílò fẹ́ lólẹ̀ bàbá ńlá wọn Fúlàní Moscow Oòduà diaspora ló rán mi níṣẹ́ lábẹ́ ìṣàkóso ààrẹ Almaroof Yekini tí wọ́n bẹ lókè òkun ni Fúlàní Moscow ló ń tó rọ̀ bí òjò létè wọn darandaran ti sọra wọn di dáradára ńlẹ̀ Yorùbá ilé bàbá ọmọ yìí fọmọ lẹ́rù lèmi dójú bá èwo ni kọ́mọ Yorùbá ó mẹ́lẹ̀ fẹ̀dọ̀ lérí òróró ńlẹ̀ bàbá ńlá wọn àjòṣe lọ àfi ká máa kí ẹ̀sẹ̀ ń kùlé torí darandaran ìran Fúlàní àbílà bíi pàṣẹ àtòrì Fúlàní ti sọra wọn dé mọ̀ wọ́n ti sọra wọn dògún lùtú bàbá òkò ìran Yorùbá kan ti wá dalagba lúgú ikú omi tí yọ tọ̀nádò ti ń gbẹ́ fara ògúnlùtú Fúlàní sì ti fojú rẹ̀ ní alagbalúgbú Yorùbá tí ń tẹ̀sí kára ti kára alagbalúgbú omi ti wá ṣe tán tí ó sọ ògúnlùtú ọ̀ndà bàtà. mo rí yín o mọ bank Musiliu Papa Smith mo rí yín o ìgbà yìí lọ náà rí adé Ahmed Jelili Akínyẹmí Peter Akínyẹmí ẹ bá mi ṣí ẹjọ́ lẹ́pàlágẹ́mọ̀ ọ̀tún lórí wèdè kásìmẹ̀ ẹ̀ brọ́dà mi kò ní bàjẹ́ Peter Ọládélé bẹ́ẹ̀ ni ilé ti yá Akínyẹmí Peter. Thank you, ẹ bá mi share. Ẹ share. Ẹ share, ẹ bá mi share ètò yìí. Ní kí irun Fúlàní ó kúrò nínú igbó ìjọba àpapọ̀ nílé bàbá ọmọ yìí fọmọ lárùn. Mákẹ́rẹ́dọ́lù ò lè lé wọn lẹ́ bàbá ńlá wọn. Ẹ bá mi share ẹjọ́. Ọ̀rọ̀ tá a máa sọ lẹ́nu ọ̀rọ̀ tó máa mú ọgbọ́n wá gẹ́gẹ́ bá ẹ máa sọ kò ní pọ̀ bàbá ṣe bẹ̀rẹ̀ láti máa mọ̀ dà lọ ẹ ṣe ẹ bá mi ṣe àyè bàbá ti pé 100 máa bẹ̀rẹ̀. Ó tó gẹ́ oto tabaro tó rẹ̀ jà sùn bẹ́ẹ̀ ni ó tó wàláì láìsọ ìdòdò káwọn kí ẹ̀sẹ̀ ń kùlé torí dáradára tí wọ́n sara wọn ní dáradára olóko ò lè roko nítorí Fúlàní tí gínigbé pa olóde ò lè rodò Yorùbá ẹ ti ṣàṣòfìyè àwọn akọ́nà wọlé Fúlàní lọ́wọ́ bí ilé bàbá wọn kì í bọ́mọ lárúlẹ̀ ọ̀rọ̀ tó yẹ tójú gbọ́ lẹ́nu àwọn bàbá ńlá wa ọmọ Yorùbá ò wá lè rìn yan bàbá ńlá wa bẹ́ẹ̀ Fúlàní sọ́gbogbo pẹ̀lú ìrọ̀rùn. Bẹ́ẹ̀ni àwọn Yorùbá ẹ káàárọ̀ ẹ kọ̀rọ̀ ajé mi yes ó máa play sí ẹjọ́ play tó ká gbọ́ àti pé 100. tí Fúlàní bá kọ́ wá ẹja dáadáa wọn kí wọ́n dalẹ̀ bàbá ńlá wọn lọ ìgbà tí ò bá fẹ́rẹ̀ kan fún ọmọ ilẹ̀ Yorùbá oníjà gbalẹ̀ ilẹ̀ Yorùbá tòrò ikú olórin dọ́gbọ́n Fàtáyà Bọ́rọ̀dé kú dókítà tó ń kẹ́kọ̀ọ́ gboyè àmọ́ tí ó gbàgbé iṣẹ́ àwọn bàbá ńlá wa inú oko ni Fúlàní ti yẹ igbó ọmọ Bọ́rọ̀dé wọ́n sọ lágùntàn tí ń jẹ́ lẹ́bàá òkiri bẹ́ẹ̀ bá gbàgbé kí irun kó wá létí. bá mi rán wọn létí o. ológun òfin mọ̀ọ́rẹ́ wà ní àṣà. wàláì. wọ́n jà lọ́wọ́ Fúlàní dáradára ìbọn Fúlàní wọlé sí baba látàrí kí wọ́n tó ní FMC ọ̀wọ̀ ọba ti fọwọ́ ìjárè ná mi ikú tó pa mi ti sọ olókùnrin olókùnrin kọ́ ẹ bèrè lọ́wọ́ Fúlàní dáradára àní ẹ̀jẹ̀ wọn máa lọlé wọn. kò sí jà ń bẹ̀. Alhaji Fatai Yusuf ọkọ̀ olóyún ni èyí. àgbàgbé o. oníṣègùn ìbílẹ̀ tó mòye ọjọ́ kẹtàlélógún oṣù kìíní ọdún 2020 làwọn kan wíwọ́ babalọ́sájù ní ọ̀run. àṣelà Jésù lọ́ba Kazeem Adégbọlá Adérónkẹ́ Jamal Ayọ̀ Alábí thank you ẹjọ́. wọ́n tún káwọn ọmọ rẹ̀ méjì tì mọ́lé ọmọ gọbọ ẹni dáradára gbà lọ́wọ́ wọn kí wọ́n. ọlá ẹni ọlá God bless you tó sì mórí ẹ ẹ bá mi ṣe ẹjọ́ ẹyọ kan péré ni ẹjọ́ ẹ̀kan bá mi ṣe ẹ̀sìn péjì àgbọ̀dọ̀ má ṣètò àní dákẹ́ wọ́n ló pa máa sá ni àní sáfẹ́ ní bọ́ọ̀dì Yorùbá nation is the solution kò sólúwẹ̀ wàá gba ìyá Aláàjì Oṣùọlálé
àsìkò ìjà tó. ààrẹ olórí lẹ́rọ̀ ló Fúlàní. ẹ dìde Gani Adams ẹ dìde ààrẹ Gani ẹ dìde Ìgbòho ẹ dìde a tún need more power from Ìgbòho Jùlá lọ́yọ̀ Aláàfin à ń retí yín gbogbo ẹ̀yin ọmọ òjòyè ẹ̀yin ọmọ àmórí ẹ bọ́dà mi gbogbo ẹ̀yin ọmọ aládé ẹ dìde ẹ tó bẹ́ẹ̀ ilẹ̀ Oòduà ló ń pẹ́ bí o wàláì Olúbùkọ́lá Daniel mórí ẹ Mark Ọmọníyì Ìdòwú John Fọlákẹ́ Oyètáyọ̀ bẹ́ẹ̀ ni àṣẹ 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 ẹ jẹ́ kó parí ẹ̀ jẹ́ ń gbọ́ ẹ ká sójà rẹ̀ Max bọ́dà Adùnnílà one Peter Momo Lawansi God bless you jẹ́ ń gbọ́ ẹnikẹ́ni tó bá ti fẹ́ lo brọ́dà wa yìí ẹ kàn sí wọn akéwì ni ó ṣètò ọjọ́ bí kò sí nǹkan tí ò ń ṣe wọ́n pè bí ọmọ wọ́n pè bí oníyàwó wọ́n pè níbi oní freedom kódà téèyàn bá fẹ́ yí ẹ̀yìn bàbá ẹ̀ padà tẹ́ ẹ bá fẹ́ kó wá kìyìn wọ́n pè á ní wọn lóríṣiríṣi mo kí gbogbo yín ẹ káàárọ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé mo kí gbogbo ẹ̀yin ọmọ olóyè ààrẹ Abdulrahuf ní orúkọ tí bàbá sọ mí Ọ̀yọ́ ọmọ Aláàfin ni òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ Àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ ní kò àjìfà èmi lọ́mọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin ìdómògún tìǹú ní ọmọ àfìbọ́ṣọ̀pá bẹ́ẹ̀ ni oríkì baba ńlá bàbá mi ni Ọ̀yọ́ ni mo ti wá tápá ti tán mi Ọ̀yọ́ ni lọ bẹ́ẹ̀ Ọ̀yọ́ Aláàfin ni látọ̀yọ́ àkọ́kọ́ dégbòho dọ́yọ̀ọ́lé Ọ̀yọ́ yìí kan náà ni ẹ̀yin èèyàn mi mo ní èèyàn 180 lórí bíi ẹ jọ̀ọ́ àsìkò ti tó tí ẹ máa wò mí ní orí YouTube àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi wà fún ẹni tí ò bá ní àǹfààní ẹ lọ sórí YouTube mi ẹ kàn táàpù Ààrẹ Almaroof TV ẹ ràn mí lọ́wọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wò mí ẹ bá mi subscribe ẹ follow mi lórí Ààrẹ Almaroof fan page lórí Facebook ẹ tẹ̀lé mi left and right ìdí tí mo fi ṣe kínní ni pé ẹ rí i pé mo ti sọ síwájú mo lémi ò ń ṣe Facebook mi ń ṣe YouTube channel mi ń ṣe bọ̀ ìgbà tí mo wá rí i pé kí ló dé tó mi ọmọ ẹlẹ́ran ń jà kísà tó ń jẹ egun kí ló dé tèmi máa jókòó sórí ibi lórí àpèrè mi tèmi á máa fẹ̀ fún lórí kí Yorùbá lè da àwọn kan á máa lọ jí kíní wa wọ́n máa fi gbowó àwọn ẹgbẹ́ mi wá pè mí pé ààrẹ àsìkò ti tó kò bá jẹ́ change ni gbogbo owó táwa bá rí lórí ẹ̀ ẹ jẹ́ ń sọ fún yín ìlú wa ló lọ o Ọlọ́run kẹ́ wa Ọlọ́run dẹ̀ kẹ́ gbogbo yín àṣírí ńlá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ti mọ nǹkan tí mo fẹ́ play lẹ́nìí àṣírí méjì ni mo fẹ́ tú mo dẹ̀ tún fẹ́ sọ̀rọ̀ kan sí kan nínú àwọn mo fẹ́ fi ọ̀rọ̀ wọ́lọ̀ pẹ̀lú kan náà bàbá àwọn àáfàá wa kan nílùú Ìlọrin àáfàá tó fẹ́ gbà lọrin mọ́ wa lọ́wọ́ tó ń sọ pé lọrin ò ṣe Yorùbá ó sì ń pèdè Yorùbá lẹ́nu ẹ rí pé ó kù díẹ̀ fún àwọn bàbá wa yìí mo jẹ́ ẹnìkan tó ń bẹ̀rù àgbà mo jẹ́ ẹnìkan tó ń bọ̀wọ̀ fágbà mo dẹ̀ jẹ́ ẹnìkan tí kì í kàn án sọ̀rọ̀ anyhow ní alákọ̀ọ́kọ́ bí ṣe sọ lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ ẹ lọ sórí fan page mi òun ló yẹ kí n lò bọ̀ mí tí ì gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa orí ibẹ̀ lẹ́tí máa wò mí lórí Facebook láti sìn lọ ẹ jọ̀ọ́ ẹ lọ support ẹ̀ I have 214 ìṣẹ́dá ọ̀rẹ́ mi nìyí o àbí ẹ̀ ń ṣọ̀rẹ́ mi o tẹ́ ẹ bá ti fẹ́ràn ètò yìí ẹ jẹ́ Haúsá o ẹ jẹ́ Ìgbò o tẹ́ ẹ bá ti fẹ́ràn ètò ọmọ Yorùbá ní gbogbo ọjọ́ ajé ẹ lọ sórí fan page mi Ààrẹ Almaroof fan page ẹ love ẹ like ẹ lọ sórí Ààrẹ Almaroof TV lórí YouTube ẹ subscribe sí YouTube channel mi now àwa mọ ibi tá à ń lọ ẹ wá máa rí oríṣiríṣi torí àwọn èèyàn ti pè mí
mo dẹ̀ jẹ́ nìkan tó máa ń gbọ́ ìmọ̀ràn àwọn èèyàn ti pè mí lọ́tún pé ààrẹ àwọn nǹkan míì wà tá a fẹ́ kẹ́ ẹ máa gbé wá sí orí ètò ní gbogbo ìgbà tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ọ̀rọ̀ ọlọ́kọ ni o bá a ṣe ń tolé o bó ṣe bí ọkùnrin ṣe gbọ́dọ̀ ṣe pẹ̀lú òbí pẹ̀lú aya nínú ilé àtòbí ẹ̀ bí obìnrin ṣe gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọkọ ẹ̀ nínú ilé pẹ̀lú òbí ẹ̀ ìhàwó ni obìnrin kọ sí ìyá ẹ̀ ìhàwó ni obìnrin kọ sí ọkọ ìhàwó ni irú agbára wo irú àrífín wo lọkọ ààyè wo lọkọ fi lẹ̀ fún òbí kó lè rí ààyè wo ló fi lẹ̀ fún àwọn ẹbí ìyàwó kó lè fi rí òun fi ààyè wo ni ìyàwó fi lẹ̀ fún àwọn ẹbí ọkọ torí tí n bá fàyè burúkú lẹ̀ wọ́n á rí ìyàwó mi fín tí wọn náà bá dẹ̀ fàyè burúkú lẹ̀ wọ́n á rí ọkọ ẹ fín tó bá tún wá fàyè burúkú lẹ̀ wọ́n á rí yẹ́ ẹ fín ẹ wá lọ fọ́lò mi lórí ọ̀rọ̀ ọmọ kóòtù òjire lórí Ààrẹ Almaroof TV ní YouTube tí o bá ti kọ Ààrẹ Almaroof TV èmi kọ ẹ ti rí píṣọ mi bẹ̀ ó tó gẹ́ wọ́n kí yín àṣírí ńlá ẹ̀yin ọmọ kóòtù òjire ẹ̀ ní máa wò ó pé kí làárẹ̀ tún mú wá ṣèbọ̀rọ̀ Yorùbá Nation là ń sọ ọ̀rọ̀ ẹ̀ náà ni ọ̀rọ̀ Yorùbá Nation là ń sọ àmọ́ màá sọ àṣírí kan fún yín tí èmi ti mọ̀ kó tó di pé òun yìí wá jáde ẹ̀yin ọmọ kóòtù òjire gbogbo ṣoreṣore ẹ ṣí ètò yìí eléyìí ò ń ṣètò pé ètò tèmi ò ń ṣe ètò ságà à ń búyàn ẹ ṣí ètò yìí ẹ dákun ẹ bá mi ṣí ẹ dẹ̀ love ẹ like mi lórí fan page mi ẹ love mi ẹ like mi lórí Ààrẹ Almaroof TV àbúrò mi kan ló bá mi ṣí gbogbo ẹni tó bá ní any internet problem is ready to help you yes Kẹ́hìndé lórúkọ ẹ̀ ń jẹ́ gbogbo ẹni tó bá ní tẹ́ bá fẹ́ ṣe anything Nàìjíríà ló wà ó bọ̀tọ̀ ọpọlọ tó wà lórí ẹ̀ ó ju tàwa lórí ìlú òyìnbó lọ wọ́n fi kíní ìṣiṣẹ́ ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ṣé ó dáa ká lówó lọ́wọ́ ká má lè ṣètọrẹ àánú ṣó dáa kí n jáde kí n wá bọ̀tà kí n wá ní $10 lélẹ́yìí owó ìlú Amẹ́ríkà tí gbogbo wa mọ̀ ni torí tẹ́mi bá sọ̀rọ̀ mo máa ṣe àkàwé ni ṣe rí pé owó rèé $10 rèé ṣó wá dáa kí ọmọ kóòtù òjire kó o wá máa wa mọ́tò lọ ní Nàìjíríà àbí kó o máa rìn lọ́tún kó o máa rìn lọ́sì kó o wá rí àwọn tó ń tọrọ bárà kó má lè yọ pé ìyá mi ẹ gba 10 naira àbí ẹ gba 50 naira àbí ẹ gba 200 èmi tá ń wò yìí mo máa ń ṣètọrẹ àánú gan Ọlọ́run dẹ̀ ń bless mi ní ọlá àánú kan àmọ́ ọ̀nà wo làwa fi wá fẹ́ fi ṣe ìṣètọrẹ àánú tó jẹ́ pé wọn ò ní rí wa lò màá ṣe fún yín ọmọ Yorùbá lèmi ò tó bá wù yẹn pè mí babaláwo bọ̀ǹkan tí mo fẹ́ ṣe fún yín ó máa wúlò fún gbogbo ìmọ̀ yẹn ní kẹ́ ṣí ẹ̀ máa fi àwọn nǹkan díẹ̀díẹ̀ pamọ́ ẹ lè máa lọ wò mí lórí YouTube ẹ ní sùúrù. ẹ má bínú o ẹ má bínú ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tí mo ní kẹ́ ẹ fọ́lò ẹ bá mi ṣe ètò yìí àwọn èèyàn kó tó tiẹ̀ di pé àṣírí ìtọ́ pé mo fẹ́ ṣe ni ó yẹ kí n tọ́jú owó yìí kí wá ní kẹ́ lọ fèsì mi lórí YouTube kẹ́ ti wo ohun tí mo fẹ́ sọ àmọ́ màá fún yín lédè torí mo ní àwọn àṣírí tí ó wà lọ́wọ́ àwọn àgbààgbà tí wọ́n ń sọ fún mi gẹ́gẹ́ bí ọmọ àgbà ọmọ Ọ̀yọ́ Aláàfin lèmi òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ Àtìbà mo proud lórí ìlú bàbá mi gan mo proud lórí ìlú ìyá mi gan gbogbo wa a ní láti proud ó wà nínú àlùkùránì ó wà nínú bíbélì pé ẹ fẹ́ràn ìlú yín màá wá sọ àṣírí náà fún yín nítorí pé mo fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan jẹ àǹfààní gbogbo àwọn tá à ń tọrẹ àánú ẹ má stop o ìtọrẹ àánú àmọ́ tí mo fẹ́ sọ fún yín ẹlòmíì ti mọ̀ bọ́ àkákún àmọ́ màá ṣe sáàpù yẹn pẹ̀lú dọ́là tó wà lọ́wọ́ mi yìí màá ṣe sáàpù yẹn pẹ̀lú dọ́là pẹ̀lú $10 tó wà lọ́wọ́ mi yìí ni màá fi ṣe sáàpù yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn mo mọ̀ pé Yorùbá Republic Now ẹ listen
gbogbo àwọn tá a máa sọ nílẹ̀ kóòtù òjìrere kódà tó bá dàsìkò náà àwa gan máa jókòó a máa kàròyìn torí Yorùbá ní ìlú bàbá ńlá bàbá wa we have to collect Yorùbá nation. Ẹ jẹ́ wá kọ́kọ́ gé fún yín ọ̀nà méjì ni tí mo bá sọ̀rọ̀ àṣírí ńlá yìí fún yín màá wá play àáfàá kan tó ń jam talk tí gbogbo wa ti rí àmọ́ mo fẹ́ sọ̀rọ̀ sí abẹ́ ọ̀rọ̀ náà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣoore fúnyàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń fúnyàn lówó ẹ jẹ́ ká fura o. Ìròyìn kọ́kọ́ wá létí lórí arábìnrin kan tí ó fi owó tí a fi ń tọrẹ tó fi ń ṣe oògùn owó tó ń tà fún àwọn tó ń ṣe àjò ajé. Ìdí nìyẹn tí mo fi ní kẹ́ ẹ share ètò yìí kẹ́ ẹ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ torí tẹ́ ẹ bá share ètò yìí ẹlòmíì máa ń wo nǹkan lórí Facebook ó kàn máa mójú kúrò ń bẹ̀ ni mi ì fẹ́ kẹ́ mójú kúrò ń bẹ̀. Mi ì fẹ́ kẹ́ mójú kúrò ń bẹ̀ ìdí tí mi fẹ́ fẹ́ kọ́ mójú kúrò ni pé tá a bá ti rí nǹkan tó bá share ẹ má jẹ́ ká wò ó pé nǹkan tó share yóò wúlò fún wa ṣe fẹ́ gbọ́ kò ń ṣe èébú nìkan ni kẹjẹ́ ká máa jókòó tì ẹ jọ èébú nìkan kọ́ ẹ mẹ́sọ̀ pé ẹ farabalẹ̀ ẹ wo àwọn nǹkan yẹn wò ẹ create time yín. Obìnrin ọkùnrin wọ́n ń gba báárà wọ́n ń disguise wọ́n ń wọ ọṣọ bíi wèrè wọ́n wá gba owó lọ́wọ́ yín tó bá wá connect bíi 20,000 wọ́n wá fi 20,000 wọ́n lọ fi gba double lọ́wọ́ àwọn tó ń lò tó fi gba rìsíkì wọn ò ní gba rìsíkì yín ẹ ṣàmì ẹ̀yin èèyàn mi wọn ò ní gba rìsíkì lọ́wọ́ yín ẹ ṣàmì ẹ má wò pé ààrẹ kí ló ń sọ ẹ má wò mí o ọ̀rọ̀ ẹnu mi ní kẹ́ wò tó bá wá wúlò fún ẹ tẹ̀lé tọ́rọ̀ ẹnu mi ò bá wá wúlò fún ẹ má tẹ̀lé àmọ́ tí mo fẹ́ kẹ́ gbọ́ ni pé ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn kẹ́ wá sunu mẹ́ta táwọn bàbá wa máa ń sùn nígbà wáṣẹ̀ yìí pé a jẹ́ irú ọ̀rọ̀ tá a rẹ sọ ẹ mọ̀ mí gbogbo yín dẹ̀ lẹ nífẹ̀ẹ́ sí mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ yín ìtọ́ ìmọ̀ yìí máa sọ pé mo ti rẹ́ni tó bú mi lórí bíi tó tún wá padà pàtẹ́wọ́ fún mi bọ́rọ̀ ilé ayé ṣe gbọ́dọ̀ rí nìyẹn tèmi máa fi sọ pé mi ì fẹ́ máa delete èèyàn mi ì fẹ́ máa sọ pé kí n block èèyàn kúrò lórí péjì mi nítorí tó bá bú mi lénìí màá máa sọ̀rọ̀ tó màá máa wúlò fún ẹ lọ́la ààrẹ ni o ọmọ yẹ̀kínì lọ́yọ̀lé ọmọ olúọdẹ ìran bàbá mi ọdẹ ni wọ́n àwọn fọ́ọ̀m wọ́n dẹ̀ ń jagunjagun ọdẹ kò sí dẹ́ wálé bàbá tèmi tẹ́ rí ìdómògùn ìdódẹ náà ti bí mi lọ́mọ ẹ lọ wádìí ẹ̀ eléyìí kúrò nù kí ni àwọn fọ́ọ̀m tẹ́ bá ti délé wa ẹ ti mọ̀ ọpọlọ́dẹ ni wá ògún là ń bọ wá ṣe ń bọ ògún là ń bọ Ṣàngó àṣírí ńlá ẹ̀yin ọmọ Yorùbá àṣírí náà arábìnrin yìí wá ń gba owó ó ń gba owó yìí tó bá ti gba owó ó tún ṣe débi pé ó ní ọmọọṣẹ́ arábìnrin náà ó kọ́ ilé 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní mọ́tò tí èèyàn ní tó jẹ́ pé tá ẹ bá ti rẹ́ lómi ẹ máa pè wọ́n ní tick madam ẹ̀yin ọkùnrin tó yẹ pé ẹ ń fojú rí obìnrin tó lówó lọ́wọ́ tẹ́ máa kódà ọkùnrin míì ó tún lọ́ọ́ ṣe oògùn lórí pé kó lè bẹ obìnrin kó lè bá sùn kó lè máa gbowó lọ́wọ́ ẹ̀ wà látàláì ẹlòmínú yìí ẹ gbọ́jọ́ kó yín lọ́wọ́ obìnrin ìyá wa ni wọ́n o kò sí bọ́kùnrin ṣẹlẹ̀ ló ń bọ́ tó gbogbo alágbára ayé obìnrin ló mú wọn one way of the other 80% alágbára aláyé yìí obìnrin ni ọ̀nà tó máa gbà wá ò ní mọ̀ ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ já gbédìí fáwọn ọ̀yà wa mo gbóṣùbà fún yín ẹ bá mi share ètò yìí ẹ lọ sórí Ààrẹ Almaroof fan page ẹ share ẹ like mi ẹ lọ sórí Ààrẹ Almaroof TV lórí YouTube ẹ share ẹ like page mi ẹ subscribe sí page mi ọ̀rọ̀ tí mo wá sọ lọ Kazeem brother mi Ọláníyì Francis God bless you mo rí yín Muideen Alájà AY Akórèdé mo rẹ́yìn náà kò sẹ́ni tí mi rí àmọ́ ẹni tí bá ti ń dárúkọ lẹ́ẹ̀kẹ́ kọ̀ọ̀kan ẹ máa bá mi gbọ́ ẹ lọ subscribe lórí YouTube mi bí ṣe ń sọ yìí ibi ọ̀rọ̀ tí mo wá ń sọ ni pé wọ́n á wá gba owó lọ́wọ́ yín owó báárà ọmọbìnrin yìí àwọn kan ti rí àwọn kan ò tí ì rí torí mo mọ̀ pé
kò ṣe gbogbo alamari information ìtorí ẹ̀ ni èmi ṣe wà fún yín ọlọ́run ò ní pa yín ọlọ́run ò ní pa ẹ̀mí náà ọlọ́run ò ní fi kú tó kọ pa gbogbo wa gbogbo ẹni tó bá wà lórí ètò yìí tẹ́ ẹ bá ti ní information tẹ́ ẹ fẹ́ fún mi ẹ lọ sí orí Ààrẹ Almaroof ẹ mẹ́sẹ̀gì mi àbí kẹ́ ẹ pé nọ́mbà mi tí mo fi ṣe WhatsApp 202-855-1748 tẹ́ ẹ bá rí nǹkan tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ẹ má kàn send ẹ̀ sí mi ààrẹ mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí nǹkan báyìí kẹ́ wá wò bóyá màá sọ àbí mi ní sọ wàláhì ò bá àjọ ọmọ ogún ọdún tó jẹ́ second to the last àbí gbẹ̀yìn mi màá dá ẹ lóhùn nítorí pé Yorùbá ní ọmọdé níṣẹ́ ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi kọ́ ilẹ̀ ẹ̀ tó fẹ̀ tó di gbogbo amúdọ̀yọ̀ Aláàfin Ilé Ifẹ̀ tó di wàá mú káàkiri gbogbo ilẹ̀ kóòtù òjìrè lẹ́nìí ọgbọ́n ọmọdé àtọgbọ́n àgbà ni ọmọbìnrin yìí ẹ jẹ́ tún padà ọmọbìnrin yìí wá lọ́ọ́bẹ̀ ó wá ń gba owó ó tún háyà àwọn èèyàn kó máa lọ gba owó yìí àwọn tó wá háyà yìí àwọn náà àwọn yẹn bíi pé kó tọrọ àánú wá sọ́dọ̀ ẹ̀ kó ní so ò lè ṣiṣẹ́ tí mò ń ṣe ó wá ní wọn káàkiri ó ní wọn lọ́yọ̀ọ́ ó ní wọn lẹ́gbàá ó ní wọn lábẹ́kúta ó ní wọn lẹ́kọ̀ọ́ ó ti fi àwọn èèyàn gúnlẹ̀ kiri ṣẹ̀fẹ̀ gbọ́ àrísìkí náà fi owó tẹ̀ ń fún wọn ṣe kí n tó lọ jìnnà ṣé gbogbo èèyàn ló ń fọ́lọ̀ mi kí wọ́n fi àṣírí yẹn hàn yín kì í ṣe pé kẹ́ má ṣe ìtọrẹ àánú o gbogbo ẹnikẹ́ni láti èní lọ tẹ́ ẹ bá ti fẹ́ ṣe ìtọrẹ àánú ẹ jẹ́ kó máa rókì lọ́kàn yín ṣẹ́ni kò sí iye àníyàn tẹ́ lè dá sí owó yẹn ìtọ́ fẹ́ fi ṣe wọ́n á fi ṣe o gbogbo àníyàn tẹ́ ẹ bá fẹ́ ṣe kẹ́ ẹ ṣe pé kẹ́ ẹ ṣe ìtọ́ fẹ́ fi ṣe wọ́n á fi ṣe bọ̀ ṣẹ́ni owó tó bá ti kàn yín lọ́wọ́ báyìí owó táwa ń ná ni ẹ má bínú o torí ẹlòmíì lè wò pé ó ti ń ṣó ọ̀fù kó ń fi dọ́là ṣó ẹ má bínú ìlú tí mo wà ní o Washington lọ́lọ́run forí mi sí ọlọ́run dẹ̀ ní tilẹ̀kùn orí ẹnì kọ̀ọ̀kan nù wa wọn ò dẹ́ mú late fees ìlú òyìnbó wọn mú late comer ẹlòmíì máa gbà lẹ́nìí akọ ti wà lórí plane lẹ́nìí akọ máa dé lọ́la akọ máa gba visa lẹ́nìí akọ máa gbà lọ́la ọlọ́run àṣírí fún gbogbo yín ẹ ṣàṣẹ bọ́rọ̀ tèmi ṣe rí nìyẹn ẹ wo mi kẹ́ ẹ tó ṣètọrẹ àánú níta tẹ́lẹ̀ àwọn àṣírí yẹn pọ̀ lóríṣiríṣi bọ̀ máa sọ lè fún yín ẹni tó bá ti wá fẹ́ wò ó ẹ wá lọ subscribe sórí Ààrẹ Almaroof TV yes gbogbo owó tèmi bá rí lórí ẹ̀ wọn ò bá fún mi ní $20 wọn ò bá fún mi ní 200 àwa fi ń kó nǹkan ránṣẹ́ káwọn èèyàn máa divide kọ́ máa defend ilẹ̀ Yorùbá ni gbogbo ẹnu mo fi sọ ẹ wo ṣẹ̀kẹ̀rẹ̀ àwọn ò ń parọ́ àdẹ̀ní sọ nǹkan tá a bá mọ̀ tí bá dẹ̀ mú ṣẹ̀kẹ̀rẹ̀ mi dání ẹ mọ̀ pé ó nítumọ̀ fún mi ẹlòmíì lérò pé fashion ni kò ń ṣe wọ́n fi lẹ̀kẹ̀ ṣe fashion wọ́n fi ìrùkẹ̀rẹ̀ ṣe fashion o a lè fi lè ṣe fashion ẹ wá mú kinní báyìí ẹ nọ́tí ẹ wá já owó yìí ẹ wo mi ẹ wo tí yìí tó kọjú àbí tó kọ̀yìn sí yín mo máa yá kẹ́ ẹ lè rí ẹ wá ya owó yìí létí báyìí ṣe rí pé mo ti yá ṣe rí pé mo ti yá kẹ́ ẹ tó ṣètọrẹ àánú fẹ́ni kankan nísìn kódà tí ẹbí ẹ bá wá tó bá fẹ́ fún ní 20,000 tí ó bá ṣe pé o sẹ́ǹdì ẹ̀ sí direct látàkáǹtì yẹn sì dáa ẹnikẹ́ni tó o bá fẹ́ fọwọ́ fún lówó èmi mo sọ bẹ́ẹ̀ ẹ lọ wádìí lọ́wọ́ babaláwo tó bá yanrantí ẹ lọ wádìí lóní oníṣègùn tó bá mọ̀ ń pa ẹ̀ ẹ lọ wádìí lórí adáhunṣe tó bá dára ẹ̀ lójú ẹ lọ́mọkùnrin kan ó ní Ààrẹ Almaroof lórúkọ tòun ẹ lọ́mọkùnrin náà pè yín ó fi nǹkan hàn yín pé àṣírí ni ẹ nídìí láti náwó kẹ́ ẹ tó lọ ṣe eléyìí ẹ ní láti rí babaláwo kẹ́ ẹ tó lọ ṣe àmọ́ ẹni tí ò bá gbà mí gbọ́ ẹ lọ béèrè ó kù àmọ́ gbogbo ẹ̀ ètò náà dorí kíni ó dorí YouTube mi ní Ààrẹ Almaroof TV ẹ dẹ̀ máa fọ́lọ̀ mi lórí péèjì mi Ààrẹ Almaroof fan page ẹ dákun inú mi dùn ṣẹ́ni gbogbo ẹni tí mo rí I have 668 lórí bíbá tí gbogbo yín bá ṣetán
tí gbogbo 668 tẹ́ ẹ bá like mi lórí fan page mi tẹ́ ẹ dẹ̀ like mi lórí YouTube mi tẹ́ ẹ subscribe wọ́n ní tí mi bá pé 1000 mi ò tí ì lè máa ṣe YouTube channel mo dẹ̀ nídi 1000 lọ́wọ́ yín ẹ ràn mí lọ́wọ́ lórí ẹ̀ kẹ́ ẹ lè máa rí àwọn ètò tó badass tó máa kọ́ ẹ lọ́gbọ́n tó máa kọ́ èmi ẹ wo ohun tí mo ṣe mo rí ẹ̀yàwó mi Àjọkẹ́ Adé aya Ajílàlẹ̀ Ẹ̀ṣọ́ aya afọjọ́ gbogbo dára bí egbin aya Àdómògún ó máa fìbọn ṣọ̀pá Àjọkẹ́ rìn mo jẹ́rìí ẹ ìyàwó mi tó da ọmọ tó ń sọ lẹ́yìn ọmọ kò tún sọ ọmọ mọ́ Àjọkẹ́ náà ni Àjọkẹ́ Adé ọmọ oníyìí ò mebi mo kí ẹ ọmọ ẹyẹ mu mi ṣáṣá lóje ilé òjé ìjẹgà bẹ́ẹ̀ ni wọ́n ń jòrò fó bẹ́ẹ̀ ni ìyàwó mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wọ́wọ́ mi ẹ wá ṣe kinní yìí fún ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ wọlé ẹ ṣí àkíní ìlẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ṣí ẹ ló lè dùn mọ́ mi ò fẹ́ kó jẹ́ pé èèyàn kan ló máa jàǹfààní ẹ ṣí àkíní ìkẹ́ni kan wá kẹta àpẹ̀sọ́rọ̀ ẹ̀ pé àṣírí ńlá ẹ ṣe jàre brọ́dà mi brọ́dà mi continue stone tí ló yà slim bishop tí ló máa lọ follow mi God bless you kẹ́kọ́ sórí ẹ̀ pé ààrẹ ní àṣírí ńlá ẹni tá ẹ bá fi kíní hàn tó bá wò lé ní á mọ̀ èyí pé ọ̀rọ̀ tá à ń sọ gan kò yàtọ̀ sọ̀rọ̀ Yorùbá nation ẹ wọ́wọ́ mi ajá mi Ìdòwú mo rí ẹ ó pọ̀ ìyá mi ó ti pọ̀ jù àbí ẹ̀yin náà lẹ́ni kí n máa sa àbúrò yìí rí bóyá padà sí mi lẹ́nu ẹ̀wẹ̀ kẹ́mi jọ́mjọ́m ni ẹ wo bàbá bóyá dàbẹ́ pé mo ṣẹ̀ pé 40 ni ẹ wò náà ṣé ẹ ti rí tẹnikẹ́ni tẹ́ ẹ bá fún lówó ní Nàìjíríà ní location 419 mo ti rẹ́ni tó subscribe lójú ẹsẹ̀ wàláhì ó hàn bí mi ìkọ̀rọ̀ orúkọ yẹn ni èèyàn 4 ló ti subscribe lójú ẹsẹ̀ lórí YouTube mi thank you God bless you ṣé rí mo ti yá o mi ìfẹ́ yá púpọ̀ ṣé ti mo ti yá owó yẹn tẹ́ ẹ bá ti fẹ́ ṣètò rẹ̀ ni wọ́n yá ọmọbìnrin náà gbogbo owó tó wá ń gbà ó wá ń kó owó yẹn fún àwọn èèyàn wọ́n wá fi ń pa kádàrá èyí tẹ́ ẹ fún wọn lówó yẹn àrísìkí yín ò ní wọ́n wá ń lò ẹ wá ṣe ẹ kàn rí pé ń tajà owó yín ò pé ẹ rí pé ń ṣiṣẹ́ ẹ rí bí kówó sí ẹ dẹ̀ wo sùsùn ó lọ sọ́jà ó ti rẹ̀ ẹ́ bóyá kó òdúmọ̀ta ni bóyá gbogbo owó tó pa 10,000 naira ló pa lọ́jọ́ yẹn ó wá wò pé jẹ́ kèmí náà ṣètò àánú lẹ́nu mo ti rérè ó wá yọ owó fara ó fúnyàn ẹ jọ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ tí ò bá wọ̀ ẹ má fò ní bára lówó mọ́ mi ìfẹ́ kátẹ́kùn gbé màá wá plé ẹ̀ fún yín ẹ wá fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé ẹnu mi dùn èmi kọ́kọ́ fẹnu já búrẹ́dì fún yín bọ́tí ibi tí mò ń lọ gangan lórí ẹ̀ ó jìnnà ẹ ṣí àìtò yìí ààrẹ ní Almaroof wọ́n bagúnwà ọmọ Ajílàlẹ̀ Ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin èmi náà ni wọ́n nífẹ̀ẹ́ lómi ìṣe mí ẹ máa wòran ẹ bá ríran ẹ máa ríran kò yá o ẹ máa ríran wò kò yá o ẹ ní sùúrù ó ń dáná ṣóun rèé ṣá nǹkan rẹ̀ yẹ ẹ ní sùúrù ẹjọ́ torí mo mọ̀ pé àkọ́ tiri mo fẹ́ kí ẹ gbọ́ mo fẹ́ kí gbogbo wa gbọ́ kínní yìí kí a lè mọ̀ yí pé nǹkan mà ti bàjẹ́ jìnnà ẹ ní sùúrù ẹjọ́ ẹ bá mi ṣe ètò yìí ẹ ṣe ẹ káàkiri alájà ò lè bá mi tún kínní ìsẹ́ndì òun máa ń wá kẹ́ oh my God kínní yìí torí nǹkan tí gbogbo a gbọ́dọ̀ gbọ́ sétí ni kò ṣe kó tó yẹ pé a tiẹ̀ gbọ́dọ̀ kàn a kò gbọ́dọ̀ wò ó ká kàn mójú kó ń bẹ̀ kò ṣe rárá ẹ kò ti mọ̀ pé mi màá fún yín tọ́ ni ẹ bá mi ṣe ètò ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe ẹ ṣíà kó délé kó dóko alájà òde sẹ́ndì kíní ìsinmi o mẹ́sẹ̀gì ti pọ̀ jù kọ́ lọ́n ṣàánú mi ẹ má sẹ́ndì ẹ̀mí ni ẹ má sẹ́ndì ẹ̀ o torí
àwọn tó fẹ́yàn fẹ́re náà ló ń sẹ́ndí mẹ́sẹ̀gì síyàn. Okay.